àjẹmú ẹ̀jẹ̀ ènìyàn ní ìpínlẹ̀ Kánò. Àwọn ènìyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ó fi ẹsẹ̀ fẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀rù ò bá odò, ẹni tí ó wọdò lóminú ń kọ́ o. Tinubu kò bẹ̀rù ìdájọ́ tí wọ́n ṣe ní ọ̀la ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2023. Iléeṣẹ́ ààrẹ ni wọ́n fi ohùn òkè sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọkọ mi ahun pátápátá ni o, kódà ó ya ohun ju ìjàpá àti kọkọgún lọ. Ó máa ń lọ sọ́jà fún ara rẹ̀ láti lọ ra nǹkan ọbẹ̀ ní o. Ìyàwó ọlọ́pàá ìǹspẹ́tọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ló fi ohùn òkè sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ kú ojúmọ́ níbi gbogbo ibi tí ẹ bá ti ń wò mí ní àárọ̀ tòní. Ẹ sì kú ìyálẹ̀ta níbi gbogbo ibi tí ó bá ká yín mọ́ ní orílẹ̀-èdè àgbáyé káàkiri ni à ń kí yín. Eléyìí ni ìgbà àkọ́kọ́ láti mú ìròyìn wá fún yín lójú ìwòran yín báyìí tẹ́ sì ní àǹfààní láti máa wò mí. Mo ń kí yín o wípé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ o. Iná ò ní tán wọ́ yín o láti iléeṣẹ́ wa Àṣàdáyébá Worldwide lórí YouTube. À ń kí yín wípé àlàáfíà àkọ́bí ire fẹ́nìkọ̀ọ̀kan wa o. Ìròyìn wa rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjẹmú ẹ̀jẹ̀ ènìyàn ní ìpínlẹ̀ Kánò ó sì dá ìbẹ̀rù bojo sílẹ̀. Àwọn ọlọ́pàá wọ́n jáwé ọlọ́fẹ́, kódà wọ́n fi ẹsẹ̀ fẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò ti kéde wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn kan ní ìpínlẹ̀ náà tó jẹ́ wípé wọ́n fẹ́rẹ̀ẹ́ gba ẹ̀mí àwọn àlejò kan ní agbègbè wọn lẹ́yìn tí wọ́n sọ wípé àwọn ènìyàn wọn wípé wọ́n mu ẹ̀jẹ̀ àwọn ènìyàn. Lọ́sẹ̀ tó ré kọjá ní ìròyìn ọ̀hún jà ràyìn lórí ayélujára tí àwọn ènìyàn ọ̀hún ní apá ilẹ̀ àríwá ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn àlejò tí wọ́n lù wọ́n bíi bàrà. Ìròyìn àjàkálẹ̀ yìí ló bẹ̀rẹ̀ bí eré bó ṣe ń gbilẹ̀ ní rògbòdìyàn náà sì ń gbilẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò, SP Abdullahi Haruna, òun ló fi àtẹ̀jíṣà yìí sí ìta wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn 8 kan ní ìlú Kánò lórí ẹ̀sùn wípé wọ́n lu àwọn ènìyàn ní ìlú Bàrà. Ìròyìn òfegè àti ìròyìn irọ́ yìí òun ló ní ṣe pẹ̀lú ohun tí àwọn kan ń gbé káàkiri orí ayélujára yìí pé àwọn àlejò kan bá àwọn ní àlejò tí wọ́n sì béèrè omi lọ́wọ́ àwọn. Wọ́n ní kò pẹ́ o kò jìnnà ní ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní gbẹ lára obìnrin tí wọ́n tọrọ omi ní ọwọ́ rẹ̀. Àwọn ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láti fi páńpẹ́ òfin mú àwọn tí wọ́n ń pín ìròyìn ọ̀hún káàkiri lórí ayélujára wípé irọ́ ni ìròyìn ọ̀hún, wípé àwọn obìnrin yìí wọn kì í ṣe àjẹ́ rárá. Láti fi hàn bí ìròyìn náà ṣe sáré tàn kálẹ̀, àwọn ará ìlú kan ní àwọn ìpínlẹ̀ àríwá sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìbẹ̀rùbojo ni àwọn wà báyìí látàrí ìròyìn náà tó gbilẹ̀ tó sì ń káàkiri ní ìpínlẹ̀ Kánò. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá ti fi dá àwọn ènìyàn ní agbègbè náà lójú wípé kí wọ́n fi ọkàn balẹ̀ wípé kò sí ewu lóko àfi gìrì àparò. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò wọ́n ti fi páńpẹ́ òfin mú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ìròyìn òfegè káàkiri ní orí ayélujára. Ìròyìn wa ìtàn síbẹ̀ o, ó sì ń tẹ̀ síwájú. Ẹ kú ìkàlẹ̀. Ẹ̀rù kò bá odò, ẹni tí ó wọ odò lóminú ń kọ́ o. Tinubu kò bẹ̀rù rárá lórí ìdájọ́ tí wọ́n fẹ́ ṣe ní ọ̀la ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2023. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ń gbẹ́jọ́ awuyewuye tó ń ṣíyọ nínú ìbò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ báyìí wípé lọ́la òde yìí ni àwọn ó dá ẹjọ́ tí àwọn olùpẹ̀jọ́ lẹ́gbẹ́ òṣèlú Labour Party àti PDP àti APM tó fi mọ́ ẹgbẹ́ APP àti ẹgbẹ́ AA tí wọ́n pe ilé ẹjọ́ àti àjọ tó ń rí sí ètò ìdìbò ìyẹn INEC lórí wípé Tinubu kò jáwé olúborí níbi ìbò tí a dì tó ré kọjá. Akọ̀wé ilé ẹjọ́ náà Umar M. Bangari ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ajé
ó ṣàlàyé nínú àtẹ̀jáde náà yìí pé àwọn ènìyàn wọn yóò ní àǹfààní láti wo bí ìgbẹ́jọ́ ọ̀hún yóò ṣe lọ lórí móhùnmáwòrán wọn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ọ̀gbẹ́ni Bangari ṣàlàyé nínú àtẹ̀jáde náà yìí pé àwọn tí wọn ò bá fi orúkọ sílẹ̀ wọn ò ní àǹfààní láti wọ inú ilé ẹjọ́ ní ọjọ́rú, ìyẹn ọjọ́ Wednesday ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2023. Bákan náà ló tún ṣàlàyé pé àwọn agbẹjọ́rò tó fi mọ́ àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú wọ́n gbọ́dọ̀ fi orúkọ sílẹ̀ kí wọ́n ó tó wọ inú ilé ìgbẹ́jọ́. Akọ̀wé ilé ẹjọ́ náà òun ló rọ àwọn ènìyàn wípé kí wọ́n ó jèbùrí àwọn olùgbẹ́bẹ̀, kí oníkálukú máa tẹ̀lé àwọn bí àwọn bá ṣe ń ṣe ìdájọ́ ọ̀hún lórí móhùnmáwòrán nínú ilé oníkówá wọn. Ilé-iṣẹ́ ààrẹ wọ́n ti sọ wípé Tinubu kò mikàn rárá lórí ìgbẹ́jọ́ tí yóò wáyé ní ọjọ́rú ní ìlú Àbújá. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Awuru Ngle ló sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ móhùnmáwòrán lánàá ọjọ́ Ajé. Wọ́n sọ báyìí wípé Tinubu kò fòyà, bẹ́ẹ̀ ni kò mikàn, bẹ́ẹ̀ ni kò sójo lórí ìpẹ̀jọ́ tí Atiku Abubakar tó jẹ́ olùdíje ẹlẹ́gbẹ́ òṣèlú PDP àti Peter Obi tí wọ́n pe Tinubu. Ṣùgbọ́n kí àwọn ènìyàn fi ọkàn balẹ̀, àwọn làwọn ó padà fi ẹ̀yìn wọn kánná ẹ̀. Ẹ̀rù kò bá odò, Tinubu kò fòyà rárá lórí ìdájọ́ tí yóò wáyé ní ọ̀la ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2023. Ọkọ mi ahun pọ́nbélé ni o, fúnra rẹ̀ ló máa ń lọ sí ọjà láti lọ ra nǹkan ọbẹ̀. Obìnrin ìyàwó ọlọ́pàá kan ló sọ̀rọ̀ yìí síta o. Tẹ̀dùn ọkàn ni òjíṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ ìyàwó ọ̀kan lára àwọn ọlọ́pàá ní ilẹ̀ wa, Haruna. Ó sọ báyìí wípé nǹkan burúkú ni ọkọ òun máa ń fi òun ṣe nínú ilé, àti wípé ahun pọ́nbélé ni ọkọ òun, kì í sì fún òun ní owó, ó máa ń lọ sọ́jà láti lọ ra nǹkan ọbẹ̀ fún ara rẹ̀ ni. Eléyìí lọ̀rọ̀ tí ó jáde lẹ́nu abilékọ G. Erit lásìkò tó ń ṣàlàyé ìdí tó fi fẹ́ kọ ọkọ rẹ̀ sílẹ̀, tó sì sọ wípé kí ilé ẹjọ́ kó tú òun àti ọkọ òun tó jẹ́ Inspector D. Paul kó tú wọn ká ní kóòtù kan tó kalẹ̀ sí ìlú Àbújá ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àlàyé tí obìnrin tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yìí tó sọ fún ilé ẹjọ́ tó wà ní ìlú Àbújá, ó sọ báyìí wípé ọlọ́pàá ni ọkọ òun, ṣùgbọ́n kì í ṣe ojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kì í tọ́jú ọmọ, bẹ́ẹ̀ ni kì í tọ́jú ilé. Fúnra rẹ̀ ló máa ń lọ sí ọjà láti lọ ra nǹkan ọbẹ̀ fún ara rẹ̀. Olùpẹ̀jọ́ yìí ó ní láti ìgbà tí òun àti ọkọ òun tí àwọn ti bẹ̀rẹ̀ sí ní bí ọmọ, ó ní kò gbọ́ bùkátà lórí àwọn ọmọ rí, àfi òun nìkan ni òun máa ń gbọ́ bùkátà. Ó ní òun ti sún kàn gèrè lé òun fi wá sí ilé ẹjọ́. Ó ní òun fi ọ̀rọ̀ yìí tó àwọn mọ̀lẹ́bí rẹ̀ létí. Ó nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ dá sí ló bẹ̀rẹ̀ sí ní fún àwọn ní 10,000 lóṣooṣù kí àwọn ó fi jẹun. Ó ní ṣùgbọ́n 10,000 yìí kò tó, òun tún fi ẹjọ́ rẹ̀ sun àwọn mọ̀lẹ́bí ni àwọn mọ̀lẹ́bí tún pè é, ó sì tún fi 10,000 kún un. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ 10,000 yìí kò tó nǹkan kan pẹ̀lú bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ lọ́wọ́ yìí. Ó ní ọ̀pọ̀ ìgbà ni òun ti gbàdúrà tí òun sì bẹ́ẹ̀, ṣùgbọ́n kò gbọ́. Fún ìdí èyí, ilé ẹjọ́ ẹ tú àwọn ká o. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, gbogbo owó ọrẹ tó ń wọlé sápò ìjọ ló fẹ́rẹ̀ẹ́ má kù ọ̀kan tí mo fi ń tọ́jú àwọn ọmọ nínú ilé. Ohun tí mo fẹ́ báyìí ni wípé kí ilé ẹjọ́ kó tú wa ká, kí wọ́n sì tún fún mi ní ìwé ẹ̀rí ìkọ̀sílẹ̀ wa. Mo fẹ́ ní ìwé ẹ̀rí ìkọ̀sílẹ̀ wa lọ́wọ́, nítorí wípé ọkọ mi kì í ṣe alálùbáríkà ènìyàn. Olúwa mi, ẹ tú wa ká ní ṣísẹ̀ntẹ̀lé pẹ̀lú ìgbẹ́jọ́ yìí. Nínú ọ̀rọ̀ tí ilé ẹjọ́ sọ, ó ní 70 náírà lóṣooṣù fún ìtọ́jú àwọn ọmọ tó wà lọ́wọ́ arábìnrin náà, tó sì fi mọ́ kí ọlọ́pàá yìí kó wá máa yọjú sí àwọn ọmọ rẹ̀,
kó sì máa bẹ̀ wọ́n wò, kó sì máa san ẹgbẹ̀rún márùndínlógójì, ìyẹn 35,000 naira lóṣooṣù ní nǹkan tí obìnrin yìí yóò máa fi ṣe ìtọ́jú ọmọ, nígbà tí ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́rùn-ún 70,000 naira kó jẹ́ owó oúnjẹ lóṣooṣù. Ìdájọ́ tí ilé ẹjọ́ dá fún wọn rèé. Ẹ tú wa ká o, ọkọ mi kì í ṣe alálùbáríkà, kì í tọ́jú ìyàwó, bẹ́ẹ̀ ni kì í tọ́jú àwọn ọmọ tí mo bí fún un. Ìyàwó ọlọ́pàá kan ló sọ bẹ́ẹ̀ ní ìlú Àbújá. Èyí ni òpin ìròyìn wa fún títí àsìkò yìí. Mò ń kí yín o wípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Ẹ bá wa share rẹ̀, kẹ́ ẹ sì join channel wa. Ire fẹ́nìkọ̀ọ̀kan wa o.